Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jáde nínú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Ẹtì, Friday ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹta ọdún 2025. Ẹniọlá Sálíù lorúkọ mi. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀‐èdè yìí ti sọ ìdí tó fi ṣèraró lórí ìgbésẹ̀ rẹ̀ nípa yíyọ àǹfààní òfin immunity lórí igbákejì ààrẹ àtàwọn gómìnà. Ó ní ó yẹ kí àwọn fi ààyè sílẹ̀ fún àríyànjiyàn lórí àbádòfin ọ̀hún. Ó gbé ìgbésẹ̀ láti ṣe ìdásílẹ̀ ọ́fíìsì olórí ìjọba ìyẹn Prime Minister. Aáwọ̀ bẹ́ sílẹ̀ nílé ìgbìmọ̀ aṣòfin àgbà pẹ̀lú bí ilé ṣe kọ̀ láti sọ orúkọ ọ̀gá àgbà INEC tẹ́lẹ̀ ìyẹn Nwosu di mánigbàgbé. Ààrẹ orílẹ̀-èdè Ghana ìyẹn John Mahama ti jẹ́ iṣẹ́ bí nǹkan ṣe ń lọ nínú ìrìn àjò rẹ̀ lọ sí orílẹ̀-èdè Burkina Faso, Mali àti Niger fún Ààrẹ Tinubu. Ààrẹ Tinubu gbóṣùbà káre fún Mahama lórí akitiyan rẹ̀ nínú àjọ ECOWAS àti AES. Ọjọ́ kẹjọ oṣù karùn-ún May 8 ni ilé-ẹjọ́ máa gbé ìgbẹ́jọ́ kalẹ̀ lórí ẹjọ́ tí ilé-iṣẹ́ MultiChoice pè tako àjọ FCCPC lórí àfikún owó ojú òpó DSTV àti GoTV. Irọ́ pátápátá ni o, èmi ò gba owó kankan lọ́wọ́ Sanwó-Olú lásìkò ìpolongo ìbò ọdún 2023. Àtíkù ló pariwo síta bẹ́ẹ̀. Afurasí ọ̀daràn tó gbẹ̀mí olùṣọ́-àgùntàn Rev Francis Sylvester Okechukwu ti sọ ìdí àti bí ó ṣe ṣọṣẹ́ burúkú ẹ̀. Emir ìpínlẹ̀ Kano Aminu Ado Bayero ti wọ́gi lé àjọyọ̀ ọdún ìtúnu ààwẹ̀ ní ìpínlẹ̀ náà nítorí ọ̀rọ̀ ètò ààbò. Ìròyìn eré ìdárayá. Victor Osimhen ti ń gbáradì ní ìmúrasílẹ̀ fún ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé láàrin ẹgbẹ́ agbábọ́ọ̀lù Galatasaray àti Besiktas. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúràmọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lorúkọ mi.